ìlú tí ò sófin ẹ̀ṣẹ̀ ò sí báyìí là ń ṣe nílẹ̀ wa kò séwu lẹ́gbẹ̀rún ẹ̀kan ilé àwàdùn òfin a kì í kéré láàyè ẹni ká tóbi láàyè ẹlòmíràn ìlú tí ò sófin. Òfin ìlú tí ò sófin ẹ̀ṣẹ̀ ò sí báyìí là ń ṣe nílẹ̀ wa kò séwu lẹ́gbẹ̀rún ẹ̀kan ilé àwàdùn òfin a kì í kéré láàyè ẹni ká tóbi láàyè ẹlòmíràn ìlú tí ò sófin ẹ̀ṣẹ̀ ò sí. ẹ̀ṣẹ̀ ò sí. òfin ìlú tí ò sófin ẹ̀ṣẹ̀ ò sí. ẹ̀ṣẹ̀ ò sí. báyìí là ń ṣe nílẹ̀ wa kò séwu lẹ́gbẹ̀rún ẹ̀kan. kò séwu lẹ́gbẹ̀rún ẹ̀kan. ilé àwàdùn òfin a kì í kéré láàyè ẹni ká tóbi láàyè ẹlòmíràn. láàyè ẹlòmíràn. ìlú tí ò sófin ẹ̀ṣẹ̀ ò sí. àkùrọ̀ ti lómi nínú tẹ́lẹ̀tẹ́lẹ̀ kójò tó rọ̀ sí i kọ̀nàkọ̀nà tí ó rè bàrà tí móhun tí ó jẹ dání ilé labọ́lá o ẹgbẹ́ iṣu kan nìyàn a kì í rẹ́ni rani lẹ́rù káyọ̀kẹ́ a kì í rẹ́ni rani lẹ́rù káyọ̀kẹ́ òfin Nice girl now. Mommy! My sweet mommy! Ìyàwó yín ni, Bukky. Bukky tá a gbórúkọ ẹnu lé káàkiri kọ́ rè. Ọ̀rẹ́ o. Àti mángẹ́lì wọlé o. Ó dàbẹ̀. Mímọ́ ẹja, ìjẹ́ kó jókòó. Báwo ni gbára lé? Adúpẹ́ mà. Mọ́mí àti dáàdì ńkọ́? Àlàáfíà mà. Olúwa ṣe, yes ma. Wàlẹ́ yìí, wọ́n jí lọ sọ́jà. Mo gbọ́dọ̀ mójú lọ ní o, by force by fire. Bukky, ẹ jọ ọmọ olúbo lẹ́yìn o. Ọ̀ṣun state ni mà. Ìlú Arẹ́gbẹ́, ìlú àwọn sẹ́nitọ̀ Adébáyọ̀ Sàlámì, ọkọ̀ Ṣadé. Nice one. Àwọn ọmọ Ọ̀ṣun èèyàn ni wọ́n. Àwọn àtèkìtì la lọ sọ́ṣun lọ́mọ. Báwo ni nǹkan ọ̀gá o alákọ̀wé làwọn ilé yìí o. Ọmọ mi máa ń dì ní àkókò báyìí. Ṣé tí wọ́n náà kó jẹ ní àbí? Wọ́n mi mú fọ́ sára. Fọ́ sára? Wàá lé bàbá ẹ̀ ló jọ oṣù àlè. My dear, ṣe fẹ́ fẹ́ wà lóòótọ́? Bẹ́ẹ̀ ni mà. Abẹ́ kan fẹ́ bá wa ṣeré. Mo wá fẹ́ yín ni mà. My dear, jù báyìí lọ́rùn sórílẹ̀ tiwa obìnrin ò nídìí wàhálà kankan rárá torí pé oore tọ́lọ́run ti ṣe sínú ìdílé yìí ó ju wípé ká ìjẹ̀mọ́ aréyàn kó jẹ́ kó ń ṣẹ̀fẹ̀ máa ṣọ́ọ̀gù lọ ìyàwó tó bá fẹ́ wà kó sùn kó jí kó tọ́jú ara ẹ̀ kó bímọ ó ti yẹ kó sí tó ní tọ̀hún fẹ́ tọ́lọ́run ní ṣe torí bàbá àwọn wa ló ti ṣiṣẹ́ sílẹ̀ iṣẹ́ tó ṣe sílẹ̀ kò dẹ̀ lè parun láéláé so ìyàwó mi àwọn ìyàwó tí wọ́n ń ṣiṣẹ́ o ṣé o tẹ́ ẹ lọ́rùn. Yes ma. o tẹ́ ẹ lọ́rùn. dáàdì àti mọ́mì ń kọ́ iṣẹ́ kí làwọn ṣe. Àwọn dáàdì ti ṣaláìsí bọ̀ mọ́mì rè màrí rè sílé. ọ̀nà àfọ̀rọ̀ kẹ́dájì ní tí wọ́n lè dúró ṣe òun náà ṣe mọ́mì náà bá mi kí wọn nígbà táwa wá ṣe mọ́mì mọ́ ẹ̀ a máa rójú mọ́mì wò ṣe mọ́mì náà fáìn bíi tiẹ̀ ṣá. Bẹ́ẹ̀ ni mà. àdúpẹ́ lọ́dọ̀ mi. Yes ma, ẹ ṣé mà. Kí wàá ní jíjẹ kí ni mímu báyìí. Mọ́mì mi ti wà òkè. Ẹ wò mọ́mì
mo dẹ̀ sọ fún mo ní mọ́mí ò ní láì pé kó wá síbi kó má jẹ oúnjẹ tó ti sè sílẹ̀ o ṣùgbọ́n èmi gangan tẹ́bí ń pa ni mo ní yá jẹ́ ká wọ restaurant àti ẹ̀ jẹun. ṣé ń gbọ́ràn owó tẹ́bí ń pa ló ní kó jẹ́ kẹ́ sáré ya restaurant ṣé yẹ kó rí bẹ́ẹ̀. ẹ má bínú ẹ má bínú. ẹ má bínú mà. èmi ò bínú o àmọ́ ìyàwó mi nẹ́sà tẹ́ máa ń bọ̀ wá sílé ìyọkọ ẹ̀ ó ti yẹ ń sìn èèyàn ń jẹun èèyàn á wò pé tí n bá débi tí mo lọ lé mi máa jẹun. ẹ ò mọ mi bàdá mi kọ́. ìyẹn ti jáde ní tiẹ̀ ti jáde ẹ ó ní kí n sọ fún mi pé kó má bínú pé tí wàá dé lálẹ́ àwọn máa yẹra ó dà kọ́ ọ̀rẹ́ ẹ̀kan ló pè lórí fún un. abúkí ẹ o gbọ́dọ̀ ní ìṣẹ̀gbọ́n mi ọlọ́ọ̀. ó di dandan àwọn bàbá ọkọ ẹ pátápátá rẹ̀ ọ̀rẹ́ tún mí ti ọkọ ẹ. ó ní ẹ ó nìyẹn. àwọn àbọ̀ bọ́sì gbangba kájọ ibi ni káṣẹ wẹ́ dáadáa. bú kìkìkìkì ọmọ tó kí pọ́pọ́. ó nìyẹn ọ̀rẹ́ tàbúrò ló jẹ́ rẹ̀. ó ga pẹ̀lẹ́ pẹ̀lẹ́ má wọrí káàbọ̀ sí ilé agbára lóde yẹn. ẹ wo ọlọ́run ló ní kẹ́ gbé mọ́tò ìdè ẹjọ́ mo fẹ́ fi bá káwọn ẹrù kan ní ẹjọ́. ok kò sí wàhálà. bọ̀ yóò máa tún wà lọ kí yóò níbi òsì ṣe alálejò. All right, one more here. Okay. All right. Yeah. Mọ́mí wa ẹ pẹ̀lẹ́. sis ṣé wàá okay. àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wọ́n ṣe ń bọ̀ láti lé ni mo lọ rí mọ́mí mo gbéyàwó mi lọ bókè nìyẹn mọ́mí wa ìyàwó ẹ̀gbọ́n nìyẹn. kí n ta ni mo ti fẹ́ sí ìbá fẹ́ beautiful. ẹ pẹ̀lẹ́ bó ló dà. àti ìpè lọ sí dáńdì ròdù bẹ́ẹ̀ yẹn kókó wa lè rọrùn tẹ̀lé kí n fẹ́ bí mi. ẹ jọ jẹ́ sáré rí wọn jọ. ẹ wo ọ̀rọ̀ Dàpọ̀ ni mo fẹ́ sọ fún yín ṣe rí kíní ẹ̀ tí mo Dàpọ̀ lára kò sí anytime tí fẹ́ bèrè anything lọ́wọ́ ẹ̀ báyìí ó máa ní kí n àwọn get back sí mi ni ó wá kó bá mi sọ̀rọ̀ tí mo bá ti fún ní go ahead kò ní fún mi tó tẹ̀ wá fún ní jù ni pé ó ní ọ̀rẹ́ mi kan tó fẹ́ ṣe party next week ó dẹ̀ máa ṣọ mo á ní pé kí Dàpọ̀ fún mi lówó yẹn ó ní òun máa get back sí mi kí wọ́n kó bá mi sọ̀rọ̀ náà mo á wò pé báwọn fẹ́ máa ṣe yẹn dà. ẹ̀wọ̀n lọ́tà ń sọ ẹ̀ náà ó ti di nǹkan sí mi gan lọ gbá gan but ẹ jẹ́ ká ṣe báyìí èlò lówó lace. 20,000. 20,000. bẹ́ẹ̀ni. nǹkan tó ṣẹlẹ̀ máa fún yín ní nǹkan sí ẹ má sọ lé o. mi ní sọ àṣírí mi náà mi ní sọ. ẹ má sọ pọ̀pọ̀ lé o. mi ní sọ fẹ́ni bọ́dì. máa fún yín 20,000 but not now mo máa fún yín díẹ̀ bẹ́ẹ̀ sí. ẹ ṣé thank you. this is 10,000. ẹ̀yin àgbàdàn nínú tó bá máa di ìrọ̀lẹ́ máa bá lọ́sẹ̀ fún yín. I appreciate it. God bless you. ay.com. tọ́jú mọ́ mi dáadáa. Ẹ take care. kílò ọ̀dẹ̀ lè jù bẹ́ẹ̀. àwọn ṣe máa ní pé kò sí nǹkan dá mi lónà. kẹ́mi. àwọn ọ̀gbọ̀n ṣẹlẹ̀ nílé ilé tí mo rí. Number 1. Kí ló yẹ tó fún ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ lówó tó dẹ̀ tún sọ fún wọn pé kó má jẹ́ kẹ́nibọ̀dì mọ̀ kó fún wọn lówó.
and then mọ́mì tún sọ lẹ́ẹ̀kan pé àwọn ìyàwó onílé yìí ò kì í ṣiṣẹ́. mọ́mì ìṣeré ni náà mọ́mì ìṣeré ni that's the problem. kò yá jèrè o torí ó mọ̀ pé mi ì lè fiṣẹ́ sílẹ̀ o. ó láìkí ìjọba ṣá ló léjú bí ọya ìyàwó Ṣàngó ta ló bá ní kò fiṣẹ́ sílẹ̀ lérè mọ́mì ìṣẹ́ náà. Báwo ni ọ̀dọ̀ àwọn wálé tó lọ? Bẹ́ẹ̀ wà òkè. Mo rí mọ́mì ẹ̀, mo rí ẹ̀gbọ́n ẹ̀, mo dẹ̀ rí ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ bá ti ṣe fẹ́ wọlé láti ìpàdé wọn. But sister mi, àwọn nǹkan constraint sí mi nínú ilé yìí. Bí kíni? Ìgbà tá a fẹ́ wọlé, bàbá pàdé ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ pẹ̀lú ọmọ ẹ̀ lọ́nà. Wálé tiẹ̀ kọ́kọ́ ń bèbè lọ́wọ́ ẹ̀ pé ó lùdọ̀ ọ̀bá kan dó ó bọ́lẹ̀ wọn lọ sọ̀rọ̀ mi ìrírí gbọ́n nǹkan tó ń sọ̀rọ̀. But kan tó wá ń yà mí lẹ́nu pé ńgbà tí Wálé máa wọnú mọ́tò, Wálé ń láti máa sọ fún ìyàwó ẹ̀gbọ́n pé kó má jẹ́ kẹ́nìbọ̀dì mọ̀ pé òun fún lówó o. Mo ń wò pé rọ̀ gbogbo nìyẹn. So later bàtà tó wọnú ilé ni ìyá ẹ̀ náà tó wá ń sọ pé àwọn ìyàwó ilé àwọn wọn kì í ṣiṣẹ́ o, full housewife ni wọ́n o, nǹkan kan bẹ́ẹ̀ yẹn dó wọ́n sọ bí eré ni o, but sister mi mọ̀ pé ìdí eré náà láti mú òótọ́. Mo wá wò pé full housewife kì. Ṣé wọ́n sọ fún Wálé? Mo sọ fún un ṣe ẹ̀ mo Wálé ni. Kí ló sọ? Mo sọ fún un ó dẹ̀ ní mọ́mì ìṣeré ni nǹkan kan bẹ́ẹ̀ yẹn dó èmi ti sọ fún náà o pé ká tètè sọkún náà sin èmi ò ń ṣe ìyàwó tó máa jókòó sí ní ilé ọkọ tí ò ní lè ṣiṣẹ́ o mo ti sọ fún o. Bukola, there is something about that woman ìyẹn ìyá Wálé that I can't really place it. Ọ̀rọ̀ ìyá yẹn ò yé mi, there is more to it. Ìyá yẹn ní lọ́wọ́ but ọ̀rọ̀ yẹn ò tí ì yé mi, káyọ̀ bó ti yé mi ni màá mọ nǹkan tó máa sọ fún ẹ o. Ó ní nǹkan kan tí mo ti gbọ́ ń pa ìyá yẹn o but mi tí ì rí òdodo ọ̀rọ̀ bẹ̀. Well, at the same time àdúrà náà máa gbà. Sister mi mo love Wálé so in fact well bẹ́ẹ̀ ṣe sọ náà ẹ ti ládùúrà la máa gbà mi rò pé mo lè fi Wálé sílẹ̀. There is something about that woman that I need to find out. Àwọn nǹkan tí mo gbọ́ ń pa yẹn ó lágbára díẹ̀ but mi lè place. Kí ló ń ṣe pẹ̀lú fún mi? Mo fẹ́ kí wọ́n ní fún ti mọ́. Ṣebí ti DSTV ni. Ìyá. Dàpọ̀ mo máa fẹ́ báyìí sọ̀rọ̀ kékeré kan. Láì máa sọ̀rọ̀ sí kí wọ́n máa jẹ́ ká sọ yàrá náà. Jẹ́ ká sọ ń bí ìkókó náà. Is yours saying? Yes, ma'am. Lado. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ pọ̀ mo kàn fẹ́ pè é sí àkíyèsí àwọn kankan nínú ilé mi. Àkíyèsí kí nìyẹn? O kò yé mi sọ nǹkan tó máa sọ kíá. Ó fi pé àwọn lifestyle tá à ń lò nílé yìí ó rí bákan. For example nsìn báyìí mọ́mì ìsìn la máa ń wọ́kàn tí wọ́n bá fẹ́ jẹ rice wá táwa nílé a gbọ́dọ̀ jẹ rice like irú alẹ́ àná nsìn mọ́mì láwọn fẹ́ jẹ ẹ̀wà lálẹ́ a ní láti prepare ẹ̀wà of which ẹ̀wà ò really wù mí jẹ. I needed to force myself to eat that beans. Mo dẹ̀ wò pé àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn kò yẹ kó máa rí bẹ́ẹ̀. Ṣé o try láti understand mi ṣá? Bí báwo mo fẹ́ mo yé mi náà jẹ́ kó yé mi náà. Torí láì sí òǹsọ́nsì àti ẹ̀wà ń sè ṣé o láìkẹ́ wà ní. Kí ló rán mi pé kí n jẹ beans? Ṣé ẹ̀wà ò dáa ni? Tọ́wọ́n kí wà wù ẹ jẹ. Wàá dé lọ wàá dé bí ihun ni. Bọ́jú máa ń sọ nílùú wa nìyẹn. Wàá dé bí ihun. Dàpọ̀ má ṣì mí gbọ́ try láti understand nǹkan tí mò ń sọ. Mi sọ pé wà ò dáa, mi sọ pé rice ò dáa. Nísìnyí báyìí o ti ń clear ẹ̀wà. Kí ló rà ní ẹ̀wà tó máa sọ fún àwọn afẹ́jẹ́ wa? Ṣé o ń sì báyìí ẹ̀wà wọn ṣe ń jẹ wọn? O ṣe dẹ́ pé táà mọ́ mi bá sọ pé àwọn fẹ́ wà wọ́n máa fẹ́ rice. Ó mi pé o tún bá wọn ṣe competition jẹ́jẹ́ ni ẹ̀. Láyé Ọlọ́run má jẹ́ mi ní bá wọn mi ṣe competition láyé mi. Òun compete pẹ̀lú wọn ni náà. Ìyá mi ni náà mi lè bá wọn compete. Tó wá pé ìyá ìwà máa sọ gbogbo ọdún sọ yìí ni.
àbí rọ́bìṣì olùmí ìfẹ́ ògbélé yìí o. àwọn nǹkan tí mo ti wá ń rò ní wípé ṣùgbọ́n pé mi lè ro nǹkan gẹ́gẹ́ bí ìyàwó ẹ̀ ń sìn mo ní láti sọ fún ẹ ṣe understand èmi wá ń rò lọ́kàn ní nǹkan tí mo rò ní ọkàn ní kí n ṣàlàyé fún ẹ o mo wá ń rò pé ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó ṣùgbọ́n ká lè ní ìgbésí ayé tó at least tó máa wà meaningful kákan arrange ṣùgbọ́n kákan wò pé ọkọ àtìyàwó kákan ọ̀ra ká wá bí kan kákan mo kàn wọ́n pé kákan try láti bóyá ká ti wá bí kan ká gbà kákan máa gbé gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó you don't understand. kákan kúrò nílé tí bàbá mi kọ kákan wá lọ sí níbi kan kákan máa lọ sanwó fún landlord tí wọ́n kí ni first one nílé sa èmi mo rẹ̀ nílé ìbò ṣe wà ẹ́ kí wọ́n á tún lé tí bàbá mi kọ tí mo jogún kí wọ́n á tún lẹ̀ kí lọ́ọ́ máa sanwó fẹ́ẹ̀nì kan níta kí mama mi lẹ̀ kí mọ́mí tèmi my mommy I should leave my mommy because you don't like. No. She's my mother too. No. ẹ kú ilé o ẹ kú ilé ń bí o idea ọmọ kọ́nà tí mo lọ yẹn ọ̀nà bíi márùn-ún mo tọ́ọ̀ṣì ṣọ́ra àwọn ọ̀nà yẹn tí mi ìbá dẹ̀ lọ bẹ́ẹ̀ yẹn mi ìtúfẹ́ kó dọ̀là kí n sọ pé mò ń jáde wo tí ì sùn ni. ó di fáìfọ́ tí mò ń ṣiṣẹ́ lórí ẹ̀ lókè látàrọ̀ nìyá rẹ̀. ok pẹ̀lú ọkọ mi. ọmọ ẹ kúlẹ̀ mà búkì ẹ kúlẹ̀ sẹ́. ó ẹ̀ṣẹ̀ ń bọ̀ lẹ́sìn. ẹ wo mọ́mí tráfíkì ní yìí ó tẹ́rìbù ó ti rẹ̀ mí. agbẹ́ni wọ́n close ibi iṣẹ́ tí tráfíkì fi mú ẹ di tó 10. ẹni àti fún ọba ìjẹ́ ó gbọ́ ni tí bá jẹ́ kó má ṣiṣẹ́ kó jókòó kó má gbádùn everything wà tó máa jẹ tó máa mú tó máa yín gbà ṣáà fẹ́ ló máa ṣiṣẹ́ kó di kàyà ọmọ wọ́n ló mọ gbàtẹ́jẹ́ bá gbẹ tó wà mú. ẹgbẹ́ ọkọ kò sí wàhálà bá mi wọ kitchen kó bá mi ro àmàlà. mọ́mí ó ti rẹ̀ mí àtàárọ̀ ni mo ti kúrò nílé. kí ló sọ. wọ́n rẹ̀ wọ ṣé wọ́n ti jẹun nílẹ̀. èmi ò ti jẹun mi ò jẹ fámọ́là bí iyán lèmi jẹ o. o máa ń ṣe bandi am tó máa ń rò fún wa àtọkọ o wọn lè ṣe strong tẹ́ yìí smart a gún wọn fún mi ni o gbèsùlé náà first ìṣú jiná wà á gún un. my dear kò lè ṣe yẹn wò yìí jẹ́ ká jọ manage àmàlà. àmàlà. yes. torí tí. ṣé ọkọ mi ìyá bọ́ sí kitchen sí kò lọ ru àmàlà. lọ́wọ́ wọn lọ fún mi jọ ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ kọ́ máa wọlé lóru ni àbí wọn lọ sí gan. ṣàbẹ̀ má yẹ kó jábọ́ sínú. mo ló dà. máa gbé báàgì lẹ́yìn ìwádìí ẹ̀rọ kitchen lọ èwo ni kò tún máa lọ sójú òkè lọ́ọ̀lọ́. gbọmọ ẹni tó ránṣẹ́ ìyàwó ilé kó máa wọlé ní tó 10 ngbà ẹ pọ ọkọ tó fi àrìn dì ní ẹ tẹ́lẹ̀ bá sọ lẹ́nu lẹ́wọ̀ ẹ̀ lè sọ mí lẹ́nu. ẹ̀rọ aṣọ tó wọ̀ aṣọ ọ́fíìsì ló wọ̀ yẹn sí. ó tẹ́kọ̀ ẹ̀ lọ́rùn ni nígbà bá ba lò bí ẹni ráàkì tán a máa gàjẹ́ kú bẹ̀. client service ló wà. kí ló tó fún mi láti ti gbà yẹn kí ló ṣe. kí ló ṣe náà tó dé àtọ̀ mò ń bẹ̀ sọ̀rọ̀ wá ti ṣe reply. you know this is really ridiculous o. báwo ṣe máa báyàwó mi sọ̀rọ̀ tí ò ní dá mi lóhùn tó ń fi mí gún lágídí àbí kí ló ṣe pé mi ò láìkẹ́ o mi ò láìkẹ́ o. ó ti sú mi o mo lọ síbi iṣẹ́ látàárọ̀ mo tún dé
mom sí ẹ̀ sọ mi pé kí n tèsí lọ sí kitchen by this time of the day kí n lọ dáná fáwọn kí ló dé ṣe fẹ́ pa mí ni kí ló ṣẹlẹ̀ gan-an. ṣé yẹn ni mo pọ̀rọ̀ mọ́ mi wọ́n ní láti máa wá bá ṣe máa bá manage wọn ni wọ́n ṣe máa ń ṣe ń gbà mí. mo dẹ̀ sọ fún ẹ mo ní kó jẹ́ ká lọ gbalé a ní privacy tiwa náà àbí kí ló dé tá a bá dẹ̀ ń sọ fún ẹ má bínú wo máa bá wọn sọ̀rọ̀ ló máa sọ I'm getting sick and tired of all this kí ló dé. mo ti gbọ́ and it's almost to 12 now ó dà bóyá kí kúkú lọ kí fún wọn sí àbí báwo. ti gbọ́ ṣé kí lọ́ọ́ bá yẹn sí ṣé lọ́ọ́ bá wọn sí it's almost to 12 now. ṣé kí n bọ́lẹ̀ fún close just leave me alone. Tolu ọba mi lókè nsìn okay. Yes, mama. Mẹ́jọ. Yes, ma. Ṣé wàá fẹ́? Wọ́n okay, ma. Àwọn fẹ́ jáde ni. Rárá, ma. Ọkùnrin adé náà ni. Ìkẹ́rì wò ná. Jọ ẹ̀wà ni mo fẹ́ kó sí lálẹ́. Ẹ̀wà ma. Mo rò pa ṣì jẹ̀wà níjẹta, mo rò pé a kà sí rice. No, ẹ̀wà ni kò sí ẹ̀wà ló wù mí jẹ. Òun dẹ̀ ni kò sí for everybody. Ó dá ma. Yes, ma. And again, jọ mo fẹ́ kó bá mi clean toilet mi. Mo ṣe clean toilet yín lánàá ma. Bọ̀ má ti lò látàná náà. Ṣọ́pọ̀ ìjù ni. At least ó yẹ kí ẹ máa clean toilet every day. Ó dá. Mo ti gbọ́ ma. Ó ṣe ayọ̀ mi. Yes, ma. Okay. Yes, ma. Àwa náà gbọ́dọ̀ fẹ́ lọ kí ló tún lọ sísàlẹ̀ ní bá mi clean ẹ̀ sìn. Mo rò pé bí yá kí n kọ́kọ́ ṣe àwọn nǹkan tẹ́ ní kí n ṣe yẹn náà kí wọ́n padà wá pọ̀ toilet yín ma. No, just clean that one for me. And ẹlẹ́nkejì jọ nísàlẹ̀ ni mo tó bá béèrè bí sọ pé mi sí around. That's the reason mo ṣe wà lókè ṣé ti yẹ sí ẹ fẹ́ àlejò kankan lẹ́nu. Pàápàá jùlọ ọmọ tálágé àrùn bọ̀ sọ pé mi sí ilé. Yes, ma. Okay, ma. Okay, lọ clean yẹn first. Okay, ma. ẹ̀rù mọ́ mi mú ní ìdòwò ṣọ́ọ̀bù mi ti gbẹ tán ṣó lè máa da kán ní ọmọ ìyá alágbájá kan ṣọ́ọ̀bù ẹgbẹ́ kò sí ọjà ń bẹ̀. Fún mi kò sí nǹkan tí màá ṣe èyí tó yá tẹ́lẹ̀ gan ò san ò tún expect owó mi kò sí owó kankan bì kan o. ẹ kọ́lẹ̀. Kí n kọ́lẹ̀ èmi ò lọ́kọ̀ kan tí màá yẹ o. Kò sí kan. Sísá mi kí ló dé mọ́mí ẹ kú lé. bóò kí ló dé. báwo ni iṣẹ́. àdúpẹ́ o ẹ kú gbádùn. ẹ kò dà wá nù láti ìjọ àròjù yín rárá. mọ́mí yóò lè sọ pé mi ò wẹ́ ní àti ẹlẹ́pọ̀ ni mo máa ń wá bí dáadáa. that's lovely bóyá ẹ yọjú sí ibi iṣẹ́ o. mi ò yọjú. wọn ò lè yọjú sọ́fíìsì àmọ́ wọ́n fẹ́ gba owó. owó. àbí àbúrò ẹ máa mọ̀ sí i. Owó ni. ṣé nìkan rò pé tó wà lẹ́yìn máa mú bẹ́ẹ̀ ló bá mi níbo ẹ wò nígbà tó yẹ pé àṣírí mi fún wáṣẹ lọ́dọ̀ mọ́ mi tẹ́lẹ̀ ti sọ fún yín ẹgbẹ́ mi gbówó jáde mo ní ìdòwò. mo mú jáde náà ni. Bùkọ́lá ńkọ́. Kọ́lá ta ló ń jẹ́ bẹ́ẹ̀. ìyàwó mi. ìyàwó ẹ̀ ò ní tìjú ṣá ṣó yẹ kó máa pè é níyàwó ẹ̀ apẹ̀rẹ̀ àjàṣe kò lè yé kò lè pa ó dẹ̀ di ìyàwó mi ṣé ìyàwó nìyẹn ẹ bọ́ ọmọ yín sọ̀rọ̀. kò lè gbọ́ wọ́n ti fọ nǹkan fún un kò gbọ́dọ̀ gbọ́ ẹni tó yẹ pé bó ṣe wà ń bẹ̀ yẹn ọkùnrin mímọ́ tó máa kọ̀ǹtró ìyàwó ẹ̀ pé tóun fẹ́ rè ìyàwó tiẹ̀ ló ń kọ̀ǹtró òun nígbà tí ọkùnrin bá wà tí ò lè pàṣẹ fún ìyàwó pé n tí mo fẹ́ tí mi fẹ́ rè ìyẹn nǹkan tí yẹn bá ti sọ báyà máa ní my dear my love lè máa gbọ́ kiri inú ilé bó ṣe wà ń bẹ̀ yẹn sìn á máa lo ìyàwó alóbiṣẹ́ látàárọ̀ ẹjọ́ báwo ló ṣe lóyún ṣe fẹ́ dúró ṣóyún lè dúró. ẹ̀rọ mọ̀ o jẹ́ gbọ́n nǹkan tó ń sọ fún ẹ kò má lè kọ̀ǹtró ìyàwó ẹ̀ o lè kọ̀ǹtró ṣé ilé ọkọ kan làwa wà. ìyẹn lọ̀gá òun níyàwó aláìlóyún tí alájàlá tí a ṣe. ìyẹn náà fẹ́ẹ̀ dé nsìn tíyàwó òde yẹn sọkun ìbalẹ̀ kódà kò ní jẹun. wọ́n lè má rí búkìnnú lẹ́yìn níwọ̀n ọjọ́ mẹ́ta. kò ní iṣẹ́ tó ń ṣe nílé. iṣẹ́ wo ló fẹ́ ṣe ṣe tó lọ. ìyàwó
Àǹtí. Ìyàwó. Bó ni? Àdúgbò mọ̀. Pẹ̀lẹ́. Ẹ kújọ́ mẹ́ta. Mọ́mì. Ẹ kúlẹ̀ mọ́. Yes ma. Yes ma. Kókó ní. In fact, ìyàwó yìí gan lágbára kó tẹ́ ṣe mẹ́yìn kókó ká Kókó kó. lórí ẹ̀ gbà nǹkan. Ìtọ́jú mi yìí lé lórí yẹn. Ọmọ yìí lè wà nílé níwọ̀n ọjọ́ mẹ́ta kémi àti ẹ̀ má rí rẹ̀ wá báyìí. Kò tí ẹ̀ ní kọlẹ̀kùn yàrá mi pé mọ́mì ṣàlàáfíà lẹ̀ wà. Kò sí ìtókan. Tó bá ti rọ́kọ̀ ẹ̀ àbùṣebùṣe. Ẹ̀yin gan ti rọ̀. Kí ni mo fẹ́ ṣe? Mo wọ̀ wọ́n bí wèrè ni. Nígbà ó bá yá ṣẹ́mi níta ni mo kú òun lé mi. Díẹ̀ ló yẹ. Ìyálóde, you're back. Báwo? Ṣé èmi ni àǹtí fún mi àti mọ́mì tó ń fi ṣe èyí láti rọ̀? Yẹ̀yẹ́ báwo? Ó mọ̀ pé mo ti wà ń tà for like 2 minutes. Mo gbọ́ gbogbo nǹkan tẹ́ ẹjọ́ ń sọ. Ó mọ̀ pé eré ló ń ṣe náà. Eré náà ń ṣe, èmi náà mọ̀ pé eré náà ń ṣe. Bọ̀ ṣó mọ̀ bó mo ń sọ fún mi láti jọjọ́ yìí. A ní privacy. Torí Ọlọ́run, ìjọ wo la fẹ́ kúrò nínú ilé yìí? Sùúrù tó lọ́jọ́ ni, láti pẹ́ lọ. Bó ṣe ń sọ nìyẹn. Ọ̀rẹ́ òjọ́ mi Mo lójú. ti gbọ́ ooo, Ìyálóde o. Okay. Yé. Oúnjẹ máa wà ní báyìí. Kò try láti jẹun. Mr. Wale. Yes, doctor. Nothing is wrong with your wife. Yeah. As she is, she's 6 weeks pregnant. 6 weeks? I'm telling you. Doctor, ṣe serious ṣá? Oh yeah. But mo sì ṣe period mi ní last month. Ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Occasionally ó máa happen bẹ́ẹ̀, but not in all cases. Inú mi ò bá dùn o, but doctor, ìgbà wo lẹ rò pé wọ́n lè tún padà wá láti wá ṣe registration ọ̀dọ̀ yìí? Anything 3, 4, 5 months, the antenatal is mature, so she can register Sunday Mawa. Yeah, if there is other things that she need to know, they will be telling her. Alright. Ẹ ṣé doctor. No prayer, you're welcome. Ṣé kò dẹ̀ sí nǹkan bí advice kan tẹ́ máa ṣe é sí? Actually, the normal advice is that, you know, when someone is just taking like that, the normal etiquette is always relax. I love you, you love me. I love you, my baby. I love you, my love. I love you. I love you, my baby. Ọkọ mi. Olówó orí mi àlè nobody. Ẹ kúlé ma. Kí ló ṣẹlẹ̀? Mọ́mì kí ló dé ẹ jẹ́ ń gbọ́ ọmọ mi? Kí n tún àtàbúrò káà ni. Oníranù. Èmi ò mọ bí ṣọ́ọ̀ṣì tẹ́ ẹ lọ. Tẹ kó sí kókó ń kà. Wà ló lọ bí iṣẹ́ látàárọ̀. Òní lọ́wọ́ aago kékeré àfọwọ́ aago ńlá ló máa wọlé dé. Oníranù. Ọmọ bó ṣe wà yín sí mo ti wẹ̀. Ó ti jẹun. Ó dẹ̀ ń kó tó máa sọ máa ṣe jọ̀gbọ̀n. Mo dẹ̀ ń pọ̀ máa sùn. Àmọ́ ò ní fọwọ́ kàn. Ò ní fọwọ́ kàn. Wo ebi ń pa mí. Àbẹ́mi tí mo ṣe lánàá mi ò ní jẹun. Ló dáná fún mi mo fẹ́ jẹun. Ó kù tí èmi di wèrè kí. Wọ́n náà lọ bí iṣẹ́ bí ẹ ń lọ patí. Àṣírí fẹ́ẹ̀ tú náà. Ajá gbọ́fẹ́ nìkan náà ló ń gbé ẹ kiri. Àṣírí yín fẹ́ẹ̀ tú díẹ̀ ló kù. Yeah. Baby, how are you? Wow, you are an angel. No, look at the shape. You're just like a fish. Thank you. And your eyes like that of a cowrie shell. Thank you. My sweet girl. All right, let's go. Mom, okay, go. Wálé. Bó ní kọ́kọ́rọ́ dà wá. Ó ń jáde ni. Ẹ rà mà. Ẹ báwo ni? Mo ló dà. Àgbẹ̀ àti ẹ̀fẹ́ jọ débi pátì kan. Ìyàwó ẹ̀ múra báyìí. Ṣé kò nice ni?
Búkì tí ẹ gbọ́ ná kí ló tó dé tí wò kí múra gẹ́gẹ́ bí ìyàwó lé ọkọ ẹ wọ bùbá àti ṣòkòtò ó jẹ́ ká mọ̀ pé ọmọ Yorùbá lòun ìwà wa múra bẹ́ẹ̀ ni pé ọmọ ìlú òyìnbó náà ṣé ìlú òyìnbó náà bí ẹ sí mo béèrè ní bí ẹ sí ìlú òyìnbó ojú kòkòrò ló ń pa yín kú lọ I must be there wí lájọ tí mo ti mọ̀ ẹ́ kó máa wọ àwọn aṣọ bíi jàǹpé àwọn bíi àkísà wọn ò wọ̀rú àti wà kọ́mọbìnrin tiẹ̀ wà pọ́kọ ẹ ṣe fi complete wẹ̀ tó fi fìlà sí yẹn kí wọ́n ìyàwó náà wá wọ native kó wọ irú àbí skirt and blouse kó fi gèlè aṣọ òkè sí kó dúró déédéé wọ́n á rí yín pàtí náà máa wò pé yes ọkọ àwọn married woman rèé but irọ́ wọ́n tó fẹ́ tẹ̀lé ọkọ ìyàwó kí tẹ̀ tó bí báwo ni wọ́n ṣe rí sí. Mọ́mì kò nice. ọlẹ́sìn gọ́ọ̀mù mojú tẹ́lẹ̀ ni ṣe bẹ́ẹ̀ jẹ́ wàá nulẹ̀ ni. ṣèbọ̀ pé ìmọ̀ pa fashion dáadáa. ìfẹ́ lóru ẹ lójú rò ṣe rí àṣìṣe ẹ̀ ó dáa Búkì lọ pààrọ̀ aṣọ tó bá fẹ́ tẹ̀lé ọkọ ẹ̀ jáde àbí kọ́kọ́ ẹ máa lọ. ó máa lọ check. wọ́n jẹ́ wọ́n sàn kan fún ẹ wálé gàràgàrà ìyàwó ẹ̀ ń pọ̀ wọ́n bọ́ ẹ ṣe. ẹ má bínú mo máa bá sọ̀rọ̀ sí. ẹ bára yín sọ̀rọ̀. mo máa bá sọ̀rọ̀ ó gbúdọ̀ tiẹ̀ check. torí wọ́n ti lápílẹ̀tì ògẹ́ẹ̀tì ara ẹ̀ mọ́ òpònú akíndanidání àwọn ọkọ àwọn ìyàwó owó tiẹ̀ níyàwó náà wálé ọkọ ìyàwó ẹ̀ lọ́kọ wọ́n má bàa ṣó tèmi kí o gàrí. Baby, why now? Má bá go now, leave it now. Just kí ló dé aṣọ tó ti rí lára mi wálé tó o ti sọ fún mi pé o like torí pa wá dé sí tirun mọ́ mi wá sọ fún mi pé aṣọ tí mo wọ̀ rí bákan mi ìjọ married woman ìwọ náà wá ní àwọn ṣẹ̀ṣẹ̀ ń rìn sìn ni ó dẹ̀ ń pàṣọ yìí ò dáńtò tó dúró náà wálé ṣé ọkùnrin ní ẹ ṣá. Mọ́mì mọ̀ pa fashion gan. Mọ́mì mọ̀ pa fashion ó ṣe jẹ́ pé gbogbo nǹkan tí mọ́mì bá ti sọ láyé yìí o máa ní o ṣẹ̀ṣẹ̀ wá rí pé àwòtọ́ ni nǹkan tí mọ́mì ń sọ ṣé bó ṣe fẹ́ handle nílé ní ilé tiẹ̀ nìyẹn àbí ṣé ọkùnrin ní ẹ ṣá. èmi ò bẹ́ẹ̀ mi lọ anywhere please mi lọ tẹ̀lé ẹ lọ sí anywhere mo máa lọ sí tó ń bọ̀. jẹ́ ká wo máa sọ fún mọ́mì pé nǹkan. mi lọ́mọ please mi lọ́mọ mo sọ fún mi lọ́mọ. ó dẹjọ́ náà. tí mọ́mí bá ti sọ nǹkan instead kó tiẹ̀ fi ọjọ́ kan kó tiẹ̀ fi side mi nǹkan tí mọ́mí bá ti sọ yẹn ló máa ní èyí tí mọ́mí sọ yẹn ló dáa àbí ok bí wọ́n ṣe fẹ́ handle ilé ẹ̀ nìyẹn káàdé kúrò nínú ilé onílò pé inú ilé náà ló máa jókòó sí ẹ máa ṣe bó bá ṣe wù. nǹkan tí mo ní mọ̀ pa fashion gan ni nǹkan tó ṣẹlẹ̀ ni pé wọ́n ti rí pé kò dáa náà ni mo ṣe pé. òun fi kan fọ rẹ ó máa. ní tèmi ṣá gbogbo tí wọ́n bá ti sọ yìí fọwọ́ sí torí ọmọ yẹn bàjẹ́ ó bàjẹ́ jù ṣé bí ilé ọkọ lèmi náà wà ṣé mo lè máa ṣe bẹ́ẹ̀ fáwọn ilé ọkọ mi tí màá máa gbé nílé ilé ọkọ mi wọ́n fún mi jẹ wọ́n fún mi mu màá máa lọ máa bọ̀ bí pé kò sí kan dúró. ẹ̀kọ́ tó simple ṣe bí ìyàwó tèmi kọ́ báyìí báyìí ni òkò tó bá lé nìyẹn wàá dẹ̀ fara mọ́. àbúrò wa ni ẹ náà ló mọ mi understand. kò ṣáà bí náà kò ṣáà. rárá. kò ṣáà. ẹ wà lórí ọ̀rọ̀ yìí. bẹ́ẹ̀ ni náà. rárá. ẹfúláyè ni o ẹfúláyè ni mo ṣe sọ èmi fún tẹnu tí mo tẹ́mi máa ṣe ẹ má yọra yín lẹ́nu. fún mi oníṣẹ́ tó máa bá mi ṣe má ṣe. ọmọ yẹn tó bá ti ń lọ máa gbé ọmọ lọ má gbé. tó bá ti wá béèrè ọmọ ó lọ ṣe weekend lọ́dún ẹ̀ tó bá wá bìdá kó wá sílẹ̀ kó wá béèrè ọmọ. òun náà nílé wà wá sọ́dọ̀ mi. wá sọ́dọ̀ mi. kí ló wá ṣe ẹrù táwọn dá weekend bá tún dé á tún lọ. weekend máa gorí weekend lọ ni. bẹ́ẹ̀ ni. tó bá yá kó lọ pa àwọn ẹbí ẹ̀ wà. kó máa bọ̀ kó lọ mọ́ lọ́pọ̀ ẹ̀ wá a wà ń lé. àbí kó lọ pa àwọn fámìlì ẹ̀ wà ń lé. Mo lọ fẹ́ wá. ṣé o ní fámìlì ni. kéèyàn wà kó má ṣe abiyamọ tó bá dé lábẹ́ náà bá yẹ ṣé wọ́n sá baby how are you I'm so tired mommy mo fẹ́ lọ sùn. ìyá ẹ̀dẹ̀ wà ń bẹ̀ tán kó rí orí burúkú jọ síbẹ̀ tó ní kí yàrá yà ó máa mo ní gan tí mo wá gan mi ì mọbi tó ti lọ mú oògùn ọmọ yẹn wá. ẹ wálé ọ̀dẹ́ rìndé mà ní. mo lè ti ọlọ́run ó ti bẹ̀rẹ̀ ó ní ṣe ẹṣọ́ pé dáàdì wa lè bí fún ṣá. bàbá yẹn mo bí fún àgbà ìyá yẹn ọ̀la plate. mọ́mí ẹ kú lé wa. ẹ lọ mọ́mí bébí mi dayọ̀ nǹkan.
ó ti sùn. ẹ̀jẹ̀ sáré lọ. wá bí. padà sí ìbàjọ́ lọ́wọ́ kínní mo náà wọ́n ti sùn sọ pé ó fẹ́ sáré lọ wò ó. mú mi ìjọ àtàárọ̀ ni mo ti lọ jẹ́ kí n rí. ta ló rán iṣẹ́ ṣé mi mo rán iṣẹ́ kó lọ ṣiṣẹ́ ni tó ló ti lọ látàárọ̀ kí ló kan ayé pẹ̀lú yẹn ṣábíàmọ́ nìwọ yìí ṣábíàmọ́ gidi kan tó bá bímọ ṣé kò ń tọ́jú ọmọ ẹ̀ á ní tọ́rọ òun ṣiṣẹ́ òfò iṣẹ́ orí burúkú kan òun wọlé òwò yágó tó wọlé ni. mú mi ìjọ èmi ni mo bí ọmọ yẹn jẹ́ kó mojú mi. àbóyè yẹn sọ yèmí mọ́ kó wọ́n ló bí kò lè mójú ẹ̀ tọ́rọ kì í ṣábíàmọ́ gidi. kẹrà ó yẹ ó bẹ́tà kó wọ yàrá ẹ̀ lọ́kọ́ lọ bómi sórí kò sùn yọ̀n kó tún lọ tọ̀la oníṣàfà máa kò ṣe bíṣẹ́ ló wáyé wá ṣe ọmọ lọ ṣiṣẹ́ òṣì ẹ̀ tó wáyé wá ṣe kàkà kó ìmúra náà la rí sí àbí ẹni tó ń ṣèyàwó lójoojúmọ́ òde fẹ́ lọ wọ ọmọ ṣì wọ́n ló ń bá mi tọ́jú ọmọ látàrí tóbi tí wọ́n lé tí mò ń nọ́ọ̀sì ọmọ alápàáké dẹ́yẹ lẹ́nu yẹ́rí ẹ̀ yàrá mi. ta ni yẹn o. sísá mi Bùkọ́lá báwo ni ẹ̀lẹ́ máa yes ma. ṣé ò sí. tí mo fi wá wò yìí. ó yà mí lẹ́nu ni àárín ọ̀sẹ̀ làwà iṣẹ́ bí ló ti ń bọ̀. ẹ wo mo kàn ní wá bá yín ṣeré ni àárọ̀ yín sọ mí. ọmọ mi ń kọ́ àlàáfíà àti bàbá yín. ẹ wo gbogbo wa wà. pẹ̀lẹ́. ẹ̀ǹdẹ́. ó ga. báwo ni. ẹ wo sísá mi mo máa fẹ́ sọ ọ̀rọ̀ kan fún yín. kí ló ṣe. sísá mi ọ̀rọ̀ yọkọ mi mà ni mo fẹ́ sọ fún yín. mo kàn notice pé tí n bá dé láti ibi iṣẹ́ tí n bá ní mo fẹ́ gbọ́mọ kí n tiẹ̀ bọ́mọ ṣeré àbí weekend tí n bá tiẹ̀ lọ síbi iṣẹ́ ìyá yìí máa máa gbọ́mọ sá fún mi ni. má fọwọ́ kan o mo ṣẹ̀ṣẹ̀ wẹ̀ fún ni o ó ti rẹ ìwọ tó ṣẹ̀ṣẹ̀ tó ti lọ látàárọ̀ wọlé kó lọ wẹ̀ nǹkan kan bẹ́ẹ̀ yẹn in fact tó ti sú mi àbí ìgbà tí kò fẹ́ kí ọmọ yìí kó mojú mi rárá ni. Bùkọ́lá tèmi mo sọ títí olóògbọ́n oníwálé yìí gan-an ló fẹ́ ràn ní mọ́ kò ń ṣe wálé níṣòro ẹ̀ iye olóyìn burúkú yìí ni wàhálà ṣé bí mo ṣàlàyé bí nǹkan tí mo ti gbọ́n pa ìyá yìí fún ẹ mo ní ìyá yóò láǹkú rí mo ṣàlàyé fún àbí mo ò sọ tó Bùkọ́lá ìwọ ló fa gbogbo ọ̀rọ̀ yìí o ìwọ ló fà á o mo ti ṣàlàyé fún ẹ wọ́n ló gbọ́ o. sista mi lóòótọ́ mi ì ní problem pẹ̀lú wálé in fact ò fún mi ní wàhálà but kí ni mi in fact ó tiẹ̀ ti sú mi mi ṣe máa bá yọkọ mi jà báyìí àbí kí ni mo fẹ́ ṣe sọ̀rọ̀ yìí báyìí. káàtì ẹgbàá bó tiẹ̀ ti ṣe mistake yẹn náà ṣé lóòótọ́ bá ṣe máa wò yá ìrè ṣé bá ṣe máa wò yá ìrè. kò fẹ́ kọ́ ọmọ yẹn kò tiẹ̀ fẹ́ kó mojú mi rárá ni. Búkì ìwọ ni máa bẹ̀ ọ́ o láti fi ọ̀rọ̀ yìí kó jẹ́ ká fi sùúrù sí o. sùúrù gidi ló máa fún rẹ o sórí ìyá yìí kò sí nǹkan tó máa fọmọ ẹ ṣe sórí Dayọ̀ ọmọ ẹ ni kò sí nǹkan tó máa fi ṣe ó ń bẹ tọ́jú ẹ ni ṣé ní òrùpọ̀ ń bẹ tọ́jú ọmọ ni ṣé mo ráyè ṣe nǹkan tó yẹ kó ṣe ó ń bẹ tọ́jú ẹ ni tó bá ti tọ́jú ẹ tó tọ́mọ bá lágbà ṣé kò ní mọ̀ yẹ ẹ ni ó máa mọ̀ yẹ ẹ òun mi tó ní pé kò fi ẹlẹ́kàn balẹ̀ kò ní kó tó bá fọmọ ṣe o ẹ̀jẹ̀ tó ń náà ń Dayọ̀ òun náà ló náà ń ìyá yìí kó bá ní kó fẹ́ gbọ́ ọwọ́ kankan lórí ẹ̀ orí ara ẹ̀ ló máa dà lé. ìwọ ni kò fi sùúrù sí o ṣọgbọ́n wọn ni kò fi sùúrù sí kò sí nǹkan tó fẹ́ fi ṣe ẹ tó bá lẹ́nu òun fẹ́ gbọ́ ọkọ̀ lórí ọmọ ẹ̀ orí ara ẹ̀ ló máa dà lé torí ẹ̀jẹ̀ kan náà ló wà lára wọn ẹ̀jẹ̀ kan náà ló wà lára ẹ̀ Búkì kò sí nǹkan tó máa fọmọ ẹ̀ ṣe o. Wálé wo ó ti sú mi o each time tí bá ti dé láti ibi iṣẹ́ tí bá fẹ́ gbé ọmọ mi mọ́mí ò ní jẹ́ kí n gbé ọmọ mi. wọ́n máa sọ mi pé kí n wọlé kí n lọ wẹ̀ kí n lọ sùn kí n lọ ṣe wọ́n fẹ́ kọ́ ọmọ mímọ̀ mi ni. mi ò rò bẹ́ẹ̀ ṣòro nǹkan tèmi fẹ́ ni pé bóyá nítorí bó ṣe ń pẹ́ dé yẹn ó dẹ̀ mọ ọmọdún mélòó ni á ti sùn. torí pé mo pẹ́ dé so ìyẹn ló máa ní kí n má lè sún mọ́ ọmọ mi kí n má lè bọ́ ọmọ mi ṣeré ṣé wọ́n fẹ́ kó mojú mi ni àbí kí ló dé kí ló ń ṣẹlẹ̀ gan-an. máa bá wọn sọ̀rọ̀ ṣe ti bọ́. wàá bá wọn sọ̀rọ̀ náà ló máa ń sọ láti jọ and then ìjọ wo la fẹ́ gbalé náà. a ní màmá sọ mọ́ we will a lè gbé bíbá forever now. for how long. má worry ẹ tó bẹ́ẹ̀ ṣe rò yí try go. fi mí lè kí là ń sọ wo mi ì láìkẹ́ o mi ì láìkẹ́ o kí là ń sọ kí ló ń sọ ń sìn mi ì láìkẹ́ o. má worry. ó dà mo ti gbọ́. má worry. but mo láìkẹ́ ròyìn gan-an báwo lọ ṣe ṣe tẹ́ pé bíbá ẹ̀ fi jẹ́ kí. just leave me alone please. mo gbọ́ kí ọkọ fẹ́ rí mi. mo dé látàárọ̀ mo dẹ̀ rí pé mi ò rí Dayọ̀ nínú ilé mo ní kí n bèrè lọ́wọ́ yín pé mo ní Dayọ̀. kò sí ilé.
Dayọ̀ sí nílé. Níbo ló lọ? Mo lọ yẹ kó lọ. Mo lẹ́yìn òsì ló sọ pé mo ló lọ. Mo béèrè ni. Wọ́n ní ìjọ. Níbo lọmọ mi wà ìjọ náà? Mo lọ pa gẹ̀ẹ́nì. Alóògò. Ṣé ètò ẹ̀jà wọlé lásìkò ló ń tẹ́wọ́ pẹ́kẹ́? Ìwọlé látẹ̀kan ò rọ́mọ. Ó wà ń wò wo ni àwòwó. Mọ́mí torí ẹjọ́ nítorí Ọlọ́run. Mi ì bá yín fa wàhálà ẹjọ́ nítorí Ọlọ́run. Mo kàn fẹ́ mọ ibi tọ́mọ mi wà. Ẹ ṣọlẹ́ gba lọ́wọ́ èmi ṣé mi bá wò fa wàhálà ni ṣọlẹ́ gba lọ́wọ́ mi. Ẹ ṣé kí n tiẹ̀ má béèrè ọmọ mi mọ́ nínú ilé yìí ni. Ó máa mú kan ni nínú kò fi ṣé òṣèré burúkú tó ṣe sílẹ̀ kò rí ọmọ ẹ àbí kò fi ọmọ sílẹ̀ kò fèsì ṣe orí burúkú ẹ̀ tó wáyé wá ṣe. Ọmọ tó wò yẹn ọmọ mi ni mo dẹ̀ lè dá gbọ́ bùkátà ẹ̀ mo lè dá tọ́jú ẹ̀ so forget it. Mọ́mí láì kí n ṣe aṣọ láì ń ṣe bàtà ẹ lè gbọ́mọ lọ́wọ́ mi o ẹ bá mi gbé ọmọ mi o ẹ bá mi gbé ọmọ mi mi ìfẹ́ wàhálà o. wọ́n tó bá rẹ̀ tó bá gúnyán fẹ́ tó bá nítọ́bẹ̀ òṣòro jẹ́ kó mọ̀ yìí pé àtiyán àtọbẹ̀ méjèèjì ló wà lọ́wọ́ mi tí ò bá jẹ́ kó rí ẹ pé kó kún nọ́mbà 6 ọ̀dọ̀ fún ẹ kó jẹ́ kí làákà yẹ kó kún tó bá try nonsense pẹ̀lú mi má dì pẹ̀lú ẹ̀ ní highway tó ẹ pé láyé ẹ tó bá ń gbọ́ orúkọ mi gẹ́gẹ́ bí ìyá ọkọ ẹ̀ wá máa ọ ni ohun tí màá sọ fún ẹ tẹ̀fẹ̀ nù ẹ̀. Mọ́mí mi ì ní gbà o láì kí n ṣaṣọ láì ṣe bàtà ẹ bá mi gbé ọmọ mi o ẹ bá mi gbọ́ ọmọ mi mò ń sọ fún yín o ẹ bá ń gbọ́ ọmọ mi o òun ni mò ń sọ fún yín yẹn ń sìn. wo mo ní kí n sọ fún ẹ tètè lọ bá ọmọ mi yẹn ibi tí wọ́n bá gbé ọmọ mi sí kẹ́ bá mi gbé ọmọ mi kí ni bàbá wò jẹ́ kó yẹ pé o kó tètè lọ bá ọmọ mi yẹn sìn. ṣé mi ò ṣàlàyé fún ẹ ń pé wọ́n gbé ọmọ lọ láti jọjọ́ ìwọ̀n ọ̀gbọ́n ọmọ mi wálé mo dẹ̀ ń sọ fún wọn sìn wọ́n ní tẹ́mi ò bá fi ṣẹ́ sílẹ̀ àwọn ò ní gbọ́ ọmọ mi padà wò lọ bá ọmọ mi ẹ bá mi bí ọmọ mi o kí ló kàn mí tó bá gbọ́ nǹkan ṣé mo ní kéèyàn má gbọ́ ni. farabalẹ̀ náà. ẹ bá mi bí ọmọ mi mò ń sọ fún ẹ o bí wọn lọ ṣe orí yẹn pé ṣá ṣó ó dẹ̀ pé orí ẹ ò pé. kí ló ṣẹlẹ̀. mọ́mí kò sí nǹkan kan mọ́mí kò sí nǹkan kan. ó gbá létí. no kò gbá mi létí. ó ló gbá létí ìwà aburú yìí ó gbá létí wọ òkú lásìlásì léyìí eléyìí sí kí n bẹ̀rẹ̀ yìí gbá ẹ létí. mo ti fẹ́ ṣàlà owó ẹ̀. ẹ ṣàbẹ̀ mi gbọ́ ọmọ mi ni mò ń bèrè lọ́wọ́ yẹn bá gbọ́ wàá jó tẹ́. sọ́ọ́ni tí yóò bá sí wípé mo wò ó pé ìyàwó ọmọ ènìyàn gbọ́dọ̀ nù máa ń nù ẹbí bòrò ìwọ gbá ọmọ tèmi létí. ìwọ tó bá mú yín ni kẹ́ ṣe mọ́ mi. lọ́wọ́ ẹ bá wọn mi ẹ fi mí lẹ́jọ́. ọmọ ni wọ́n bèrè ó dà wọ́n fún ẹ ní 24 hours tó ti gbé tọ́ báyìí páàkì gbogbo bìlọ́ ń bẹ̀ nínú kúrò nínú lẹ́yìn wálé tí ó bá kọjá 24 hours tí ọmọ òṣì burúkú tó bọ́ lẹ̀ tí ó bá kúrò nínú lẹ́yìn tí ó bá kúrò nínú lẹ́yìn máa jọ ìméjì lójú. èmi ò ní mi ní lọ ọmọ mi ni kẹ́ bá mi wá kẹ́ gbọ́ ọmọ mi fún mi. Get out of house! Get out of house! ẹ bá mi gbọ́ ọmọ mi 24 hours! ẹ bá mi bí ọmọ mi. After 24 hours tí ẹ bàjẹ́ mo sọ tọ́ tèmi. ó jẹ́ tó bá tún fi ọwọ́ ẹ̀ kàn mí máa wò ó má gbọ́ ọmọ mi fún mi. mọ́mí dárí. ẹ̀rọ ń bè mí o wọ́n mi sọ fún tó kúrò lánàá pé káwọn bá dé àwọn ìjọba mi nínú ilé. ilé ọkọ mọ́ mi bẹ́ẹ̀ ṣé mọ́mí ò jókòó sílé ọkọ wọn ilé ọkọ tiẹ̀ ló wà yóò lọ anywhere. bóyá kì í tẹ̀ ìwádìí kékeré lọ síbò lọ síbò ìfẹ́ wàhálà o. ṣe àyájọ́ lè ṣe ní. pé báwo tíyàwó mi ṣe pẹ̀lú ẹ̀gbọ́n ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ torí Ọlọ́run ẹ fi ìyàwó mi lẹ́nu ọ̀rọ̀ yìí kí ló dé mi láìkẹ́ ẹ̀rọ ẹjọ́ torí Ọlọ́run. ok ẹ tí ì position àbí ẹ tí ì position ìwọ. kí ni mo ṣe ń sìn ṣe bọ́ ọmọ mi ni mo béèrè ṣé nǹkan tí mo béèrè yẹn ti pọ̀ jù ni ẹ gbọmọ lọ́wọ́ mi ẹ tún máa ní kí n kúrò nílé ọkọ mi kí ló dé gan. ẹni ẹ ti là ń ṣe àbí o ti open mouth ẹni ẹ ti là torí ti lẹ tó ń bọ̀ lẹ́yìn àbí jẹ́ sọ́kí náà fún ẹ mọ́mì ti sọ pé o máa kúrò lé ni màá dẹ̀ fọ́ọ̀sẹ̀ bí o kúrò màá ẹ̀ fọ́ọ̀sẹ̀. mọ́mì ṣe máa ní kó jáde nílé ṣé mọ́mì lọ fẹ́fẹ́ mi sí ilé ni ẹ gbọmọ lọ́wọ́ ẹ tún fẹ́ lè kúrò lé ọkọ ẹ wo kí mọ́mì jókòó sí ilé ọkọ ẹ èmi náà lé bàbá mi wo wà. kí ló sọ irọ́ mi ṣe ló sọ ẹni mọ́mì sọ pé kí ẹ̀kan kúrò ní ọjọ́ pé wọ́n lè kúrò. kò lè lọ anywhere kò lè lọ anywhere. kí ni o tún sọ ẹ.
ìwọ náà jókòó kò sí kankan tó máa ṣẹlẹ̀. jókòó bí tí wàá wò jókòó bí tí wàá wò jókòó. kí ló ẹ̀gbọ́n ẹ má súnmọ́ ìyàwó mi o ẹ má súnmọ́ ìyàwó mi o. o fẹ́ nà mí. ẹ wo mo lè nà ipa o mo lè nà ipa o ọlọ́run. wọ́n nà mí pa. gan èmi. ẹ̀gbọ́n ẹ má yí rẹ̀ wo. ìwọ. ẹ má dé wo. ìdánwò ìkẹsí ni. tẹ bá ok ó dẹ̀ yẹ súnmọ́ mi. ẹ súnmọ́ mi náà. dapò máa ń dapò. alẹ́ gbàgbé ẹ̀. kí ni súnmọ́ ẹ. àfáàtì mo sọ fún yín o. ẹ ṣe òjò bàbá ẹ kí ni kọ́tẹ́ fẹ́ ṣe inú ẹjọ́ ẹ sọ fún mi kí ló fẹ́ ṣe. èmi ló ṣe báyìí fún. kí ló fẹ́ ṣe. well done báwo ni mo ti mọ tó máa ṣe fún ẹ ṣé yẹ mo ti mọ tó máa ṣe fún ẹ o fẹ́ bá èmi jà o fẹ́ bá èmi jà. kí ni kọ́tẹ́ fẹ́ ṣe sáwọn. àwọn àwọn símọ́ ti gé ọmọ yóò ní kò ní ìgbẹ́. jókòó kò sí kankan tó máa ṣẹlẹ̀ jókòó kò sí wàhálà wàhálà ẹ̀ gbogbo ẹ̀ máa ṣe wàhálà ẹ̀ gbogbo ẹ̀ máa ṣe nílé wàhálà ẹ̀ máa ṣe nílé jókòó. orí gbogbo ilé ti sú mi. sísá mi ṣé bẹ́ẹ̀ ṣe máa wò mí ràn ni ẹ má jẹ́ kí wọ́n gba ọmọ lọ́wọ́ mi bẹ́ẹ̀ yẹn mo ti ní kí ìyá yẹn fọwọ́ mú ọmọ ẹ̀ o dandan kọ́ lọ́kọ̀ o wọ́n ẹ bá máa gbá bí mo ṣe máa gba ọmọ mi lọ́wọ́ wọn o ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ má wò mí ràn. ó gbẹ́nu ẹ sọ̀hún ọ̀dẹ̀. báwo ló ti fẹ́ kí n wò ẹ́ ìgbà tí mo sọ fún ẹ títí tó gbọ́ ńkọ́ ṣé ká ní pẹ́ bàtí mo ti pè é ńgbà yẹn ni ṣé ó máa bá rẹ̀ nínú ipò tó wà yìí ni ṣé ó máa bá rẹ̀ nínú ipò yìí kò yé mi o. sísá mi mo ti accept pé mi ni mo jẹ̀bi pé mo tiẹ̀ lọ fall in love pẹ̀lú Wálé mo mọ̀ pé èmi ni mo jẹ̀bi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má jẹ́ kí wọ́n gbadayọ̀ lọ ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. ṣé bá tiẹ̀ dúpẹ́ fọlọ́run pé wọn ò fìyà jẹ́wọ́ ṣé bí wọ́n ti ń ṣiṣẹ́ lọ́wọ́ yọ lórí burúkú yẹn kí ló dé gan kóyàn ní odi ni ó géńdé méjì tí ò lè yẹ kọ́kọ́ lábẹ́ òun nínú ilé kan ṣoṣo ó wá ní pé kẹ́yìn àwọn kẹ́ bá ṣiṣẹ́ kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ mi ò lè gbárù ẹ̀ o mi ò lè gbá ni. àǹtí mi kí ni dẹ́sìn ta máa ṣe báyìí sí. lórí ọ̀rọ̀ ọmọ yẹn lọ́ọ̀yà mi la máa fẹ́ jẹ́ sùn ṣe bọ́ ọmọ wa ní Dayọ̀ ọmọ wa ní Dayọ̀ títí wa ní lọ́ọ̀yà mi la máa pè sí ṣùgbọ́n àbí ṣé ká lọ ń sìn ṣé ò lọ bì kankan. kí ni mò ń ṣe mi ṣe anything. ó yá dìde lọ gbé bàgì ẹ̀ búkì já ká lọ. èmi ọmọ ráyè tàwa yìí o kí ìyá dẹ̀ káwọn ọmọ òjìdí gẹ́gẹ́ méjì kókó sábẹ́ kó ní pé wọ́n ní kó olú létí ẹ̀. kí ni o ṣe ṣe bọ́mọ ẹ ló wá rí o dẹ̀ ti rọ́mọ kí ló tún kù. ọmọ bíbí see I don't like it ṣé mo pé látọjọ́ tó ti lọ ṣé mo pé látọjọ́ tó ti lọ inú mi ò dùn ṣe mọ́ lálàkàlà. ohun ẹ bẹ́ẹ̀ ni tó bá ti rẹ́dì láti kúrò nínú ilé yìí bóyá èmi àti ẹ sì lè padà pé bọ̀ kí n padà wá sínú ilé yìí over my dead body. ó lè jó náà mú bẹ́ẹ̀ ni you see inú mi ò dùn and you should consider that too please. tó bá ti rẹ́dì láti ṣe nǹkan tó yẹ. Ṣé tó lọ sùn yàrá? Kò sí. Wálé jọ kí ló ń ṣẹlẹ̀ gan mo fẹ́ mọ̀. Kí ni ìṣòro ẹ̀? Ṣé obìnrin òun fìyàn lẹ̀ ó fi ẹ́ lẹ̀ ní ìṣòro báyìí nítorí mi ò ríru eléyìí rí? Láìgbà tọmọ burúkú yẹn ti lọ, o ò gẹ́ta rẹ̀ rárá. Ìyá àwọn ọ̀rẹ́ gan wọn ò gbádùn ẹ. Kí ló dé gangan tó fẹ́ sọ́rọ̀ ẹ̀dẹ̀ olókùn tó sọ́rọ̀ ẹ̀dẹ̀ Yorùbá ronú tí a tà kalẹ̀ báyìí? Ẹbí ò fẹ́ gbọ́ wàhálà báyìí o. Wọ́n máa gbóúnjẹ fún ẹ náà yí oúnjẹ ò ní jẹ. Wọ́n rí wà fọwọ́ gun ni. Tipá báyìí ló máa fi máa jẹun. Nígbà tó kì í ṣọmọ wọ́. Kí ló dé náà Wálé? Ebi ò pa mí. Ebi ò pa ẹ́ wétí. Ebi ò lè pa ẹ́. Ara nǹkan tá à ń sọ nìyẹn. Tẹ bá yẹ lá pléètì. Ẹ bá ti lá pléètì ìṣòro ńlá ni. A máa ń sọ fún yẹn ní gbọ́. Ẹ ti gbé fẹ́ yẹn ẹ ti gbé sórí báyìí. Àtẹ̀jọ́bìnrin tẹ́nu ẹ̀ ká tó gbé fẹ́ sórí. Wo kí ló máa jẹ báyìí? Toró láti jẹun. Kí lè pé Tolú kò sóúnjẹ fún ẹ. Wálé. Mami. Jọ wá ń bí ọkọ mi. Mo mọ̀. Ọkùnrin wà wájú ẹ o tí ẹ dúró kó tí ẹ ṣe sẹ́kó sẹ́ksì kó ṣe okùn jókòó àfi bí omi ọkà kí ló ṣe ẹ náà o dẹ̀ ló wọkọ̀
o lè rọ́kọ pẹ̀lú bó ṣe ń ṣe yìí o òtútù lọ́rùn o lè rọ́kọ. wọ́n ní mò ń ṣe bẹ́ẹ̀ mò ń dá wọn lóhùn bó wáyé ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi. kí ló ń béèrè tó ń dáhùn lọ́hùn. ìwọ náà wà ní tó bá bọ̀ wá kó fún wọn ní bàbá trọ́sà bó jẹ́ pant trọ́sà ló fẹ́ fún àbí jeans kó wọ kó fi top tó dà sí. irun orí ẹ̀sìn ó beautiful ó sin irun dáadáa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá kò sọ́kùnrin tó máa rí irú orun tó sìn tí ò ní láìkẹ́ kókò tẹ̀ máa fọwọ́ pa láàrin báyìí. ó wá bọ̀ ó wá kó sí àpò ṣe ìyẹn ló ń bẹ̀ sọ ni. ó tún wá dé náà owó èèyàn àti ẹ̀rọ́kùnrin àti ẹ̀jú ara ọkùnrin ẹ̀gbọ́n àti ẹ̀ máa wò pé ó dà kọ́ ọmọ ìgàn kó mi mọ́ra ó kó mọ́ra ó ṣe nǹkan kan. wo ó dà kó wa máa lọ máa dé máa rí ẹ̀ ń gbà mí agbìyànjú tí wàá ní ò lè jẹ́ kí gbìyànjú. Mọ́mí Ayọ̀ ẹ máa kójọ́ mẹ́ta ẹ wo ṣé ẹ bínú pé mo pẹ́ ẹ wo tráfíkì yẹn ojú yìí dán ẹ wo ojú tí ń nà ń dán àwọn ọmọ ń kọ́ bá ọ̀lẹ́ everybody ẹ̀lẹ́ ṣé kò sí bẹ́ẹ̀ ṣe pè mí pé fẹ́ rí mi yẹn yìí pàtó ṣé kò sí wàhálà. kó má bàa sí ni nípa èdè àìyedè tó wà láàrin ẹ̀yin àti mọ́mì mo fẹ́ pàkíyèsí yẹn sí mo fẹ́ kẹ́ ẹ tèkẹ́ ẹ sí pẹ̀lú mọ́mì gan mọ́mì le ju bẹ́ẹ̀ ṣe ń wò wọ́n lọ there is more to mọ́mì o èmi tí mo dẹ̀ ní sùúrù pẹ̀lú wọn látọjọ́ yìí tèmi yé mi o mo dẹ̀ mọ nǹkan tí mo ṣe. mọ́mì ayọ̀ tí wọ́n ń pè mí nínú ilé yẹn èmi kọ́ mo bí ayọ̀ èmi kọ́ mo bí ayọ̀. ta ló wá bí ayọ̀. bẹ́ẹ̀ là ń bí ni ó ní woman kan tí ọkọ ń fẹ́ dàpọ̀ kó tó di pé ó fẹ́ mi woman yẹn ló bí ayọ̀ woman yẹn àti mọ́mì wọ́n máa ń ní misunderstanding gan-an ní gbogbo gbà at the end of the day wọ́n kó orí ẹ̀ bọ̀ síta woman yẹn dẹ̀ ti bí ọmọ kékeré kan sọ́wọ́ nígbà tí woman yẹn bínú jáde kúrò nílé ó ṣáà lọ lóun ò gbọmọ sílẹ̀ fún mọ́mì torí wọ́n fẹ́ gbọmọ yẹn lọ́wọ́ ẹ̀ ń gbà yẹn nígbà tó yá a kàn gbọ́ pé mọ́tò gbá woman yẹn ni ó kú ìgbà tó kú wọ́n mi lọ sí court wọ́n lọ jà fún ọmọ yẹn láti gba ọmọ yẹn wọ́n ṣáà gba ọmọ yẹn lọ́wọ́ parents lady yẹn at the end of the day wọ́n mi ń tọ́jú ọmọ yẹn ìgbà tí Dàpọ̀ fẹ́ mi wọ́n gbọ́ ọmọ yẹn fún mi pé kí n máa tọ́jú ẹ̀ pé àwọn máa pè mí ní mọ́mí ayọ̀ mo dey accept because èmi náà bí tèmi. èmi kọ́ ni mo bí ayọ̀ so nǹkan tí mo fẹ́ fàyọ nínú ọ̀rọ̀ yẹn ni pé fẹ́ kẹ́ ẹ ní sùúrù pẹ̀lú mọ́mí gan torí wípé ẹni tí ò lè fún wàrà ó lè dá wàrà níwó ẹ tẹ́kẹ̀ ẹ sí pẹ̀lú wọn ọ̀rọ̀ ọmọ tẹ́jọ́ ń fà lọ́tún tẹ́jọ́ ń fà lọ́sì ó léwu. ẹ ṣé gan ni àǹtí Tolú in fact inú mi dùn gan ni in fact àmọ́ ẹ jẹ́ kí n sọ fún yín ṣe rí mọ́mí Ayọ̀ tẹ́ sọ yẹn bóun ṣe kan tiẹ̀ nìyẹn o ṣe rí èmi á gba ọmọ tèmi o ọmọ oṣù mélòó lọmọ tá à ń sọ̀rọ̀ kí wọ́n kọ̀ déédéé já ọmọ gbà lọ́wọ́ ìyá ẹ̀ just like that láì ṣe pé ìyá ẹ̀ kú ẹ wo èmi á gba ọmọ tèmi o ṣe bí wọ́n ní oníkálukú ṣe kọ́ tiẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni bí ìyá Ayọ̀ yẹn ṣe kọ́ tiẹ̀ nìyẹn o ṣe bí èmi kò sí nǹkan tí mọ́mí lè ṣe fún mi o pé kí n má gba ọmọ mi yẹn máa gba ọmọ mi àǹtí Tolú in fact ẹ wo mo ti gbọ́rọ̀ yín. ẹ wo inú mi ti ẹ̀ dùn in fact inú mi bí pé mo ti ẹ̀ rí yín lásán in fact ẹ ṣé. nǹkan tí mo ṣàfihàn finalize ọ̀rọ̀ tèmi lórí ni pé ẹ take it easy ẹ take it easy ẹ take it easy pẹ̀lú wọn o. Ọlọ́run ní jẹ́ ká fi ẹrù wa sílẹ̀ fún ẹlòmíì ṣe ọ. àmín ẹ ṣé gan ni. kí lẹ wá sọ pé fẹ́ mọ ẹ̀mú kankan. ẹ wo. kò bọ́ ìdáná. Bùkọ́lá kí ló ṣe wọ́n tó sùn kí ló dé kí ló ń rò sísá mi. ẹ ṣáà mọ mọ́mí Ayọ̀. mo mọ ya Ayọ̀ kí ló ṣẹlẹ̀. ìyàwó bọ̀dá Dàpọ̀ ẹ̀gbọ́n ọkọ mi. ṣàdédé mà ni mo wà lọ́fíìsì lọ́sàn-án yìí bí kò wọ́n ṣe wọlé nìyí pé àwọn fẹ́ rí mi fún ọ̀rọ̀ kan. nígbà tó bá dọwọ́ alẹ́ bí mi àti wọn ṣe pàdé ní báàkan nìyí ló bá kẹ́jọ́ lẹ̀ ló bá ròyìn
àṣé ìyá ayọ̀ tá à ń pè wọ́n ayọ̀ tó wà nílé wa tá a wò pàǹtí tó ló bí àṣé kì í ṣàwọn ló bí. irọ́ ni o. ló bá ṣàlàyé fún mi pé arábìnrin kan tí bọ̀dá Dàpọ̀ ti fẹ́ kó tó di pé ó fẹ́ òun pé òun ló bí ayọ̀ pé gbogbo wàhálà tèmi àti ìyá ọkọ mi jọ ń fà má ṣiṣẹ́ lénìí má ṣe gbá má ṣàwo tèmi àti ìyá ọkọ mi jọ ń fà bóun ni òun àti arábìnrin jọ ń fà títí ló bá dijọ́ náà bí arábìnrin ṣe gbé ọmọ nìyẹn ló bá lóun lọ pé wọ́n ti ẹ̀ bẹ́ẹ̀ títí obìnrin yóò gbọ́ bó ṣe gbọ́mọ lọ nìyẹn pé ńgbà káwọn dẹ̀ máa gbọ́ báwọn ṣe déédéé gbọ́ nìyẹn pé mọ́tò gbá ọmọbìnrin lọmọbìnrin bá kú bí ìyá ọkọ mi máa ṣe gbọ́ ọmọ mà nìyẹn tí ọmọ fi wà lọ́dọ̀ wọn títí dé ní táwọn pàǹtí tó lólóbì. ṣé pé ayọ̀ ọmọ ìyàwó yẹn òun ni ayọ̀ tó wà lẹ́yìn. òun láyọ̀ o. irú ayé wo la wà báyìí nítorí Ọlọ́run máa ṣàánú fún wa o. àǹtí Búkì èwo ló wá fẹ̀yìn nírònú báyìí. sísá mi ṣé gbogbo nǹkan tí mo sọ yìí ṣé kò tó rò ni. Bùkọ́lá nígbà tó lọ́lọ́run nígbà tó ní Ọlọ́run lókè ọwọ́kọ́wọ́ tó bá gbé orí ara ẹ̀ ló máa dà lé orí ara ẹ̀ ló máa dà lé tá a ṣẹ̀ àṣẹ nìkan kan àdébàtẹ̀yìn kankan jẹ́ kí ló dé tó wọ́n fi ń bẹ̀rù. àti wípé lọ́ọ̀yà dẹ̀ ṣàlàyé fún wa abú ti gbàgbé ni pé wọ́n ló lọ́mọ pé kò sí bó ṣe lè fa gbogbo ọ̀rọ̀ yìí tó wọn ò lè gbọ́mọ lọ́wọ́ ẹ ọmọ kékeré ni Dayọ̀ sì mọ èèyàn sọ́lọ́rí burúkú àrẹ fẹ́ fún lọ́yàn ni gbogbo yẹn ló yẹ kó ń rowó ló lọ́mọ ẹ̀. sísá mi ẹ ṣe. ṣùgbọ́n ẹ ṣe kí ni mo lè ṣe láì bí yín báyìí àǹtí mi mo mà dúpẹ́ lọ́wọ́ yín ọjà tẹ máa fi ń pọ̀ mí kò mà ní jábọ́ lẹ́yìn yín. àmì Búkì irú wàhálà wò lélẹ̀ irú ìyá burúkú wò lélẹ̀ ọlọ́mọ ìgbìyànjú sílé wọ̀ ọlọ́mọ ìgbìyànjú sílé wọ̀ irọ́ ni kò sí bó ti lè ṣe ọwọ́ rẹ̀ báyìí ló máa tó wà fi ṣe rẹ̀. tẹ̀ jẹ́ àṣìwọlé náà. wọlé lọ sí láyé ò lè wọ inú ilé yìí. kí ló lè tó yẹn. kí ni ò lè tó yẹn. okay o send divorce letter sí mi. with the full custody of the child o tún wá láyà láti gbé ẹsẹ̀ wá ibà ìpò fẹ́ wá bọ inú ilé bíbà láyé ò lè wọ ibi bíbà mú. ìmí send divorce letter sí ẹ stop your àbó ìṣeré kọ́mọ já wọlé. so sọ fún mi pé o mọ nǹkan kan pa ẹ. mọ nǹkan kan pa kí ni. ó dàgbà. ṣùgbọ́n mọ́mí ló máa ṣe gbogbo rádaràda. ó ṣáà ti rí o ti fojú ara ẹ rí. dúró ṣé mi àti òní wábẹ̀ kan tá a máa sá lọ báyìí káti lọ lo bóyá bíi 2-3 years bóyá olóhùn máa jẹ́ kọ́tẹ̀ ẹ̀dẹ̀yìn lẹ́yìn wa. Why is this mother bent on ruining my life? kí o ṣẹ̀ṣẹ̀ mọ̀ yẹn ń sìn ìgbà tí èmi sọ fún ẹ ń gbà yẹn ṣèbó lẹ́nu mi rùn so mo lè mọ nǹkan tó lè ṣe sọ́rọ̀ ara rẹ̀. ẹ̀rí pé ẹ̀kọ́ ńlá ni sórí ìfún wa. Ọlọ́run ẹ máa wo owó mi yìí báyìí. sọ èèyàn lè rí àwọn nǹkan sọ káwọn eléyìí nígbà yìí. wọ́n dẹ̀ bí ijọ́ tó bí wọ́n máa ṣe kó mọ́ wọ́n á ṣe pátì. ìyẹn dùn ẹ̀ kò tún rí wọn títí kò rò pé fáyín gẹ ọmọlúwàbí. kọ́lọ́ máa ṣàánú wa nílùú yìí o. ṣé ẹ ti ẹ gbàgbé Àbújá tí mo dé mò ń lọ lọ́la. Àbújá wọ́n ní kí ló tó ń ṣe báyìí Àbújá again kí ló dé Àbújá what happened kí ló ṣẹlẹ̀. ìwọ ọ̀rọ̀ ọ̀ṣẹ́ ni kọ́ńtrátì ni mo lé tó bá dé tó gbogbo àná la máa rí náà. kí ló dé tó yẹ pé Àbújá yẹn ìwọ ń split ẹ̀ ó yá kẹ́gbọ́n ẹ̀ ló ń gbà mí kí wọ́n ló ń gbà mí kó yẹ pé wọ́n fún ariwo nìkan ṣáá ló ń lọ sí Àbújá. ẹ̀gbọ́n mi ò lè lọ èmi náà ti dán èmi mo bẹ̀rẹ̀ èmi lọ dójú mi mọ̀ kọ́ sọ pé lómi lè tún wá ìgbẹ́ lọ́mọ tí mo defend ẹ̀ dé kọ́ tó fà á nìyẹn. ó ṣàǹṣọ ọmọdé mọ́ ṣáà mo fẹ́ kó lọ́mọ yẹn ó ní ṣìrìn o nítorí ọ̀rọ̀ ní travel daily ká máa lọ ọ̀hún yẹ̀ all the time èmi ò nífẹ̀ẹ́ sí o plane ló wá sọ di kéèkì tẹ́kọ̀ anytime ògì kóró o ti wọ flight o ti dàbújá kéré o ti kí ló dé ó nìyẹn sí weekend ló wà nílé nsìn o ti ń gbéra o ti ń lọ ẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ lẹ tún fẹ́ lò báyìí sí. mi ní pẹ́ ọjọ́ mẹ́ta náà mo máa lò. ọjọ́ mẹ́ta náà ni bẹ́ẹ̀ lọ́jọ́ mẹ́ta lọ́jọ́ mẹ́rin wálé ránṣẹ́ ọmọ ẹni tó ń ṣe o ránṣẹ́ ọmọ ẹni tó ń ṣe o. mo ti gbọ́ sẹ́ ẹ̀. ó lára ẹ̀ pé mi àtẹ̀gbọ́n ẹ̀ la máa sọ̀rọ̀ tó bá dé tó bá dé Àbújá ó nìyẹn sìn ẹni weekend tó tún yẹ kó tún rọra sinmi sílé kó ṣẹ́fìrìtì ó tún lọ Àbújá ọlọ́mà ṣàbò lórí ẹ̀ o lẹ́yìn ibi ebi ń pọ̀ làmú rọra
èmi ò fara mọ́rọ̀ travel all the time. Kí ló tún wá sọ fún wọn lẹ́yìn? Àṣírí náà ni mo sọ pé mo fẹ́ travel Abuja for 3 days ìgbà dé padà. But how long la fẹ́ ṣe gbogbo eléyìí sí? As long as ìgbà tá a bá lè find solutions already. You know, we feel this place is safe and better for now. And time tá a bá lè find solution, then we'll know the next thing tá a lè ṣe. Mo kọ́ sì lè mọ̀, ṣùgbọ́n kọ́ tó mọ̀ náà would have gone far. But ìwọ náà wò, ṣé ó speak well? Èmi married woman kọ́ máa rí mi ní hotel all the time. Ẹ ṣe bí ọkọ ẹ ló wà bẹ́ẹ̀ kì í ṣe pọ́kùnrin mi wá. The other solution ni pé bóyá ká lọ gbalẹ̀, and that might be quite expensive. Hotel tá a wà wọ́n fún wa ní rebate, a drastic one for that matter, and you just have to bear with me for now, please. Ṣebí nǹkan tó máa ń sún mi nù ọ̀rẹ́ rere, àwọn nǹkan tó máa ń dìjà láàrin mi àti ẹ̀ńgbà tá a wà lọ́dọ̀ mọ́mì náà nìyẹn. Tó bá ń yí ẹ báyìí òun máa yí báyìí, tó bá ń yí ẹ òun máa yí ẹ báyìí. Ìyá ọlọ́ọ̀gù la fẹ́ ṣe gbogbo ilé, ó ti ń sún mi o, ó ti ń sún mi. Just bear with me. Bear with me, please. Next event mi sì báyìí máa like teal green àti peach máa ń lo. Gbogbo àwọn kọ́lọ̀ ẹ̀ kí ló jẹ́ teal green? Green ni green jẹ́. Peach kí ló wọ́n ní peach? Mr. Man ẹni sùn yẹn wá lọ. Kílẹ̀. Àṣírí ẹ̀ ti ṣe gbọ́. Èwo ni ẹ? Wọ́n lọ ń rí ẹni tí Alékò ní lọ́n wò ta o. Olọ́wọ́ bẹ́ẹ̀ ni wọ́n ti lè kó òun lé ìwò rẹ̀ kò yẹ kó má lọ wò ó ta mọ́. Ìwọ́n tí wọ́n gbé ògbọ́n dáadáa ní tẹ́lẹ̀ òun máa bá àjiyàn gbà tó ṣe kọ́lọ́kọ́lọ́. Ẹ wo ẹ̀gbọ́n nǹkan tẹ máa ń sọ máa ń yà mí lẹ́nu. No for real, kí ni problem yìí náà ẹ̀gbọ́n? Ṣebí ẹ̀yin àti mọ́mí ẹ ṣọ́ra yín o. Ṣé ẹ̀yin mo fẹ́ sílé ni àbí àwọ̀ mi? Ẹ̀wọ̀ ẹ ṣọ́ra yín o, mi ò láìkẹ́ o. Èmi ló náwó síbẹ̀ àbí? Ṣé ọwọ́ mi ṣe náà? Ìgbà tí wọ́n tó ti ka gún yín lójú, ìgbà ẹlẹ́ máa tó dé ìlẹ́yìn mi. Ẹ jẹ́ ìlẹ́yìn mi ẹ̀yin àti mọ́mí o. Kí ló sọ? Wọ́n bí ẹ dá. Wọ́n bí ẹ dá. Ọ̀dà mo ti gbọ́. Bọ́ ẹjọ́ ìpolówó ọlọ́ọ̀ ẹ má dà sọ̀rọ̀ mi. Ìyàwó mi mo lọ ń bá. Mi lọ báyàwó yín. Ìrọ́ tó ń pa tẹ́lẹ̀ kan pé ó gẹ́sẹ̀ mojú. Àbọ̀ fún yín nígbà tẹ́lẹ̀ tí mo ẹ ti mọ̀ náà nìyẹn. Onítìjú orí àbúrò tí mo ní ọ̀dẹ̀ ń fẹ́. Ó dàpọ̀ kí ló rọrùn nínú kí n ti bọ̀dá yìí ṣe náà. Èkó kọ̀ rán pẹ̀lú ẹ̀ ni. Kò sí nǹkan tó rọrùn kí n ti bọ̀dá yìí ṣe náà. Ok tí ẹ̀ já fún gbogbo nǹkan tó ṣe sílẹ̀ já mú as example sí báyìí kí èmi àti mọ́mì ká wá ní misunderstanding kí wọ́n á lé mi jáde síta ṣé ò ní wá mi wá ni. Ìkan tó bá ń lé ẹ fún tó bá gbó ṣẹ ni mi ò ní wá o mi ò ní wá ẹ. Dàpọ̀ bẹ́ẹ̀ mo sọ fún ẹ. Dàpọ̀ bẹ́ẹ̀ mo sọ fún ẹ. tó bá ṣẹ̀ tán nílé mi lè wá ẹ. bẹ́ẹ̀ mo sọ. ọlẹ́sìn bá ṣe mọ́ mi lórí ẹ. Dàpọ̀ mo wà disappointed in you. mo lọ àlọ. I'm just working out. Wọ́n á gbé láìpẹ́ láì jẹun kó tó máa work out nìyẹn ní láìpẹ́. orí o ti rò tó máa ṣe kó tó máa ṣe báyìí sí mọ́tí mi nìyẹn o mọ́tí mi ò ṣe tó lè control ẹ̀ wọ́n. Very good. Wálé ẹ gbà mí tánú wà mí báyìí Wálé ẹ gbà mí o ẹ gbà mí tánú wà mí ẹ gbà mí Wálé ẹ gbà mí o tánú wà mí. Ẹ wọ ọmọ ìlàkẹ́. Ẹ káalẹ́ mọ̀. Ẹ jọ sí gbèsè. Kò sí wàhálà. Ṣé ẹ̀yin ni mọ́mí wa ni? Agbára Ọlọ́run. Incident kan ṣẹlẹ̀ ní ọ̀sán yìí nígbà tí a máa fi débẹ̀ wọ́n ti shoot Wálé. Wọ́n yin Wálé ń bọ̀. Ẹ gbà mí. Táwọn ló yìnbọn. Ẹ ní sùúrù mọ́ mi. Wọ́n ti ń ṣe ìwádìí lórí ẹ̀ lọ́wọ́. Ó wà ní hospital tó ń treat ẹ̀ tó ti investigation dẹ̀ ń lọ ní orí ẹ̀ lọ́wọ́. Ọlọ́run mi ò ó ti yé mi. Wọ́n náà tó ṣiṣẹ́ yẹn Búkì ni. Torí Búkì ń lérí rẹ̀ka fún mi pé. Mami, who is Búkì? Ìyàwó ẹ̀ ni. Ó ní òun máa rí pé òun rẹ́yìn Wálé ó ní tó wọ́n bá rẹ́yìn Wálé òun ò ní dẹ̀yìn lẹ́yìn ẹ̀. Ìyàwó ẹ̀ ló ṣiṣẹ́ yẹn. Ayọ̀ náà mi bẹ̀rẹ̀ sí. No, I don't tell him something.
Tell wetin. It was not Buku that killed Brother Wale. It was Big Mama and Grandma. What? Ibile! How do you know? I overheard them when I was coming from school. Ìfẹ́ ní pé mi ò gbọ́dọ̀ ẹ̀. Àwọn ìláyà. Ó láyà. Má dẹ̀ jẹ́ kó mọ̀ pé kàkẹ́ kó má jẹ̀ ẹ̀sẹ̀. Máa fi ṣàwàdànù fún ni. Mọ́mì, kí ló tẹ̀ ń stress ara yín? Fún mi, èmi stress ara mi. Ẹ stress ara yín. Ok lọ́nà wo? Ọ̀rọ̀ yóò tó nǹkan kan. Ó dà, ṣé ẹ ti gbàgbé ni? Ìyá Ayọ̀ tó ní òun bákan lọ́jọ́ sí. Ṣé àrùn lọ sí ọ̀run àlè máa bọ̀ ni? Ṣé báwa la mú kúrò ńlẹ̀? Ṣé bá pà ni? Tẹ́lẹ̀ náà bá kọjá ìyá rẹ̀, a máa mú kúrò ńlẹ̀ ni. Ayé àjà fún mi tó wọ́n mi létí. Àwọn ẹbí ẹ̀ wá fi ọmọ bẹ̀ mí ni. Ọmọ tó ń gbé sá fún mi yẹn, orí ìjókòó ni àjọkọ̀ tó máa gbọ́ ọmọ wá bẹ̀. Orí sọ. Ọmọ tó bá ti gbọ́ wọn máa ránṣẹ́ tí ò ti di. Ó láyà ṣá. Ó láyà. What? Very good. No. I better keep my so anything. Mommy, ẹgbà bímọ ẹ pọnra ilé máa. Ẹgbẹ́ òṣìṣẹ́ pẹ̀lú ọpọlọ ni ẹ ní sùúrù náà. Mommy. Ẹgbẹ́ olóṣìṣẹ́. Ẹgbẹ́ tó máa yìnbọn ìyá ìyá máa lọ yìnbọn lé o. Tóun ló ń ná ìbọn ìyá ìyá yẹn níbọn o. Ó ti yẹ ẹsẹ̀. Ẹgbà bíbá ẹ máa. Tí o bá ti gbẹ́yìn òní làkà, ṣé ìwé lẹ́yìn àwọn sọ̀rọ̀ ẹ wá máa ka ọ̀rọ̀ ẹ̀kú ṣáà rí ké. Mommy, ṣé olùgbà tó máa rọ fáàbì yìí ni? Ìwọ náà ṣe ń pariwo bá àtẹnù pọ̀ ọmọdún àbí ìwọ náà tún rọjú. Èwo ló ṣìgbẹ́ yẹn wọ́n fẹ̀rẹ̀ ẹ̀ fi àpọ́nlé sọ̀rọ̀ yìí ni. Esma. Wọ́n ṣe bí wọ́n, o máa dá sun lọ́lọ́ ìwé òwòkòwòkò yìí. Nígbà wọn lálàkàlà lórí orí àti wa. Ẹ ṣáà nìṣó ni. Ẹ nìṣó wájú. Má fìbọn tì mí. Má fìbọn tì mí. Ẹ nìṣó mà. Nínú gbogbo nǹkan tó ń bí nínú nǹkan tó lọ ṣe fún ẹ àti tí ò ní ayé ò ní fọwọ́ kó bá. And I promise I will forever respect and love. Tí n bá ṣe fún ẹ, ta ni mo fẹ́ fi ṣe?